káàbọ̀ sí ọ̀tún ètò kílẹ̀ rí sí láti ilé-iṣẹ́ Nuwa Media, ilé-iṣẹ́ kan pàtàkì tó máa ń fọn rere èdè, ẹ̀sìn, àṣà àti ìṣe Yorùbá kálékáko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa tó ti làmì tó la káàkiri orílẹ̀-èdè àgbáyé. Kílẹ̀ rí sí ni ètò kan lórí èyí tí àtijọ́ máa ń fi kùn lùkùn, tí àtijọ́ máa ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí àwọn ìrírí gbogbo tó ṣẹlẹ̀ sí wa tá a gbọ́ àbí tí a fojú rí. Orúkọ tèmi náà ni Àròdú Òjígọ̀bì, ọmọ wọn lówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹkùn ọmọ ògbógbò máa fẹ́ràn. Èmi lọmọ límẹ̀rí ọmọ láàgbélù ọmọ ìtú alága àgbélé ọmọ bá àríjà àwọ̀láàmọ̀. Èmi lọmọ àwà òṣùlé, èmi lọmọ tó yẹ̀kùtẹ̀ tó lòun bonilé ń tún ṣe. Èmi lọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Nuwa Media. Lónìí lórí kílẹ̀ rí sí fún ti ọ̀sẹ̀ yìí, ìtàn ìyálé ilé kan mà ni mo mà mú wá fún wa. Àfi k'Ọlọ́run ṣàánú àwọn jẹ́ńdà mi yìí, àwa obìnrin. Àìní ìtẹ́lọ́rùn bó ti wù kó kéré mọ́, òun ló mà sọ obìnrin yìí da ohun tó dà. Ẹ̀yin tèmi nílé, tí a bá ń gba àdúrà wípé ká má fi ọwọ́ ara wa fa gọ̀ǹgọ̀, ṣe ló yẹ kí gbogbo wa máa ṣàmì kárakára. Àǹtí mi tí mò ń sọ̀rọ̀ ẹ̀yin tèmi, ọkọ tó fẹ́ aláfẹ́ ni, jayéjayé ni, young man, handsome, tall, ó dúdú, ó ga bẹ́ẹ̀ ni ó dẹ̀ sí gbọlẹ̀ tó rẹwà tó dùn ún wò. Àwọn gangan ni àwọn Yorùbá máa ń kì wípé baálé ilé mi yọ lókèrè, gbogbo ọmọge ń yọwọ́ ọṣẹ wípé tèmi ni ó gbà, tèmi ni ó mú, wàláì tàláì súnmọ́bì láìlàsí láwá. Ọ̀rọ̀ yìí ló ṣe mọ́ Uncle Bros ní ara. Àwọn obìnrin máa fẹ́ràn wọn o. Very unfortunately, Uncle Bros fúnra wọn kó kinní wọn níjànú. Báwọn náà ṣe ń torchlight níbí, ló ń torchlight lọ́hùn, ló ń gbé magnifying lens. Bó o rìn níwájú wọn tó rè dí kẹ́ńgẹ́, Uncle ti bọ́ṣọ lára ẹ̀ pẹ̀lú ojú lásán. Àgàgà kó wá lọ ṣèṣì rẹ́rìn músẹ́ sí Bros. Àwo ti lọ, sọ pé ó ti lọ. Anyway, gbogbo yẹn pàtí ẹ̀ bà sí. Bá ṣàmọ̀ pọ́kùnrin ló ń ṣe bẹ́ẹ̀. Ilẹ̀ Áfíríkà sì la wà, nílẹ̀ Yorùbá. Àwọn baba ńlá baba wa máa ní wọn ní méjì, ní mẹ́ta, ní mẹ́rin, ní márùn-ún. Nígbà míì gan wọ́n ń kó o jọ lọ́lọ́gọ́rùn-ún kọ́ lọ́n ṣàṣàánú àwa obìnrin. Àmọ́ arákùnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, bó ṣe jẹ́ wípé wọ́n ń ṣe ìta tó, wọ́n nífẹ̀ẹ́ ilé wọn o. Gbogbo ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ọkọ, gbogbo ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí bàbá ni wọ́n ń ṣe nínú ilé tí kankan ò dí kan lọ́wọ́. Àmọ́ ìyàwó yìí, torí pé I want my husband to love me and me only, ló bá tẹkọ̀ létí, ló bá gbọ̀nà ìlú kálọ, ló bá wá bàbá oníṣègùn, bóyá babaláwo dé la máa pè wọ́n, ṣáà lọ ọ̀dọ̀ àwọn aráabí pé kó bá wọn dá ọgbọ́n sí, kó bá wọn wá nǹkan tí àwọn máa fi di ọkọ àwọn mọ́lẹ̀, tó fi jẹ́ pójú wọn nìkan ṣá lọ́kọ wọn máa wò, tí wọn nìkan ṣá lọ́kọ wọn máa gbọ́. Ẹ mà ṣe ìrami àwọn ṣàbọ̀ tí wọ́n lé ọ̀dọ̀ bàbá o. Kí bàbá dẹ̀ rántí àǹtí yẹn nẹ́kẹ̀, àǹtí yẹn máa fáìn o. Kọ́ bá fọmọbìnrin ẹ̀rọ gbọ̀dọ̀, ìbàdí àrán ìbàdí ìlẹ̀kẹ̀, àǹtí yẹn dúdú níbi kóró ìṣìn, bí mo ṣe rí ìlọ́ṣẹ̀ dúdú. Bẹ́ẹ̀ náà làwọn náà rọra ga ní tiwọn, bó ṣe dá níwájú lọ dá lẹ́yìn, lọ kó àpò jọ. Àwọn gan ló yẹ ká máa pè ní àpò ẹ̀ṣọ́. Lọ bá dọ́dọ̀ bàbá wà ó pé ọbẹ̀ ló dùn tó yìí, àfi kí n la o, ìfá mi ò la, mo máa gbé gbogbo ìṣàsùn yẹn ni tí máa gbé sílé. Bàbá báyà ṣe bẹ́ẹ̀, bàbá tó já, bàbá bá ṣàpò 1 and 2 and 3 and 4 and everything papers and gave to aunty ṣáàdú gbogbo ọdí mi ìmọ̀ tó lọ ṣe náà, ṣálábẹ́ alága àti gbogbo lé bá àǹtí ṣe di sticker sílé bàbá nìyẹn o. Bọ̀dà bá dé láti ìgboro oúnjẹ yìí ló bá ń wá ìyàwó ẹ̀, níbo ni ìyá alágbájá lọ, where would she have gone to, how can she leave the house without telling me. Wọ́n dé police station dánwò fún bí odindi ọdún 2-3. Wọn ò lè sọ pé ibi báyìí ni màdàmú ni wọ́n lọ. Ọlọ́pàá wá wọn tì,
gbogbo èèyàn wá wọn tì wọ́n tiẹ̀ ti wá gbà fọlọ́run pé nínú kó jẹ́ pé àwọn ajínigbé gbowó ló gbé wọn tí wọ́n pa wọ́n ni àbáwọn ajínigbé lọ fi ní ṣòwò ni àbí bóyá àǹtí kò tiẹ̀ rìn lọ́nà àbí wọ́n ṣàtìrò oríṣiríṣi everything join together. ẹ̀yin tèmi ìjọ kan ṣá ni aláyé mi ọkọ ìyàwó wọ́n bá wà níta fàájì ni wọ́n máa ń sọ̀rọ̀ lẹ́nu kọ́ ọ́nà pé mo mà rẹ́ nìkan tó máa jọ ìyàwó ẹ̀ ìyá lágbájá ẹ̀gbọ́n ẹ̀ ní ìyàwó ìyá èmi sì gbà pé ẹ̀ ti kún bó ló ti rí ló bá ní mo mà rí ní ìlú báyìí báyìí ìlú yẹn wà lọ́nà Ìjẹ̀bú tiwa níbí ni ló bá ní ó dẹ̀dà ẹ̀ lójó ló dáhùn lójú ó lóun kọ́ tiẹ̀ lọ́jọ́ ẹ̀ lòun kìbọ̀ kò dáhùn mọ̀ lọ́kọ̀ yàrá ní ìyá lágbájá ò dáhùn mọ̀ ìwọ tó jẹ́ pé kò rí kò sùn mí ní ẹ o ò lè ṣe kó bá wọlé ó ní mo kíṣẹ́ kò dáhùn mọ̀ làyẹn bá ní òkè jẹ́ ká jọ arrange ìjọ́wò ní ká lọ kí n tiẹ̀ débẹ̀ ọmọ ọlọ́mọ àwọn ẹbí ẹ̀ ti sọ mí lẹ́nu wọ́n ní mo ti lọ fi gúnṣẹ́ ni wọ́n ṣáàtì lọ́ba ṣáàjọ ní àdéhùn ọjọ́ tí wọ́n máa lọ sí ìlú yẹn wọ́n máa kó sọ́kọ̀ wọ́n máa bá tí wọ́n dé ìlú náà ìgbà tó dé ìlú yẹn wọ́n fi àdúgbò yẹn wẹ́lọ̀ wọ́n dé àdúgbò yẹn wọ́n ní ilé lágbájá torí wọ́n fi fọ́tò ẹ̀ hàn àwọn kọ̀ọ̀kan wá ní àyíbẹ̀ ló ń gbé páwọn ni ìyàwó bàbá ni ọkọ ẹ̀ ní òkè wọ́n bá ṣàdé ilé bàbá tí wọ́n júwe fún wọn bàbá yìí kẹ̀dẹ̀ rèé àgbàfùrùyọ̀yọ̀ ni wọ́n bàbá jẹ tẹ́lẹ̀kùn ẹ mọ̀ tó bá ní èèyàn ní àwọn agbára tiwa gangan African science gangan dádì jókòó lé ni but very unfortunately for anyhow version tó bá bọ́ sí sáìdì kálukú kọ́ mu bóyá fortunately ni àbí unfortunately as I was saying wọ́n mà débẹ̀ bàbá ti dàgbà ó ti gbó bàbá ò rántí nǹkan tààrà mọ́ wọ́n wà bedridden bí wọ́n ṣe dé ẹnu ọ̀nà ilé bàbá ṣe ni wọ́n kúkú ṣe kòǹgẹ́ ìyá lágbájá ló bá ìyá lágbájá ló gbé àwọn ìṣàsùn ọbẹ̀ ìbílẹ̀ ló kó abọ́ jọ síwájú ló bá ń fọ abọ́ ní ọkọ ẹ̀ bá débẹ̀ pé ìyá lágbájá ló bá dúró ló bá ń wò ta ni yín o ta lẹ béèrè o kí lẹ ń wá o ní ọ̀rẹ́ ọkọ ẹ̀ tó tẹ̀lé ń pa ìyá lágbájá ẹ̀ dá mọ́ mi mọ̀ yín ta lẹ béèrè ló bá láwọn béèrè ẹni báyìí ó lóun lòun ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ yín tẹ́ ó lóun ò bímọ ní síbì kankan pé ọmọ kan ṣe tóun bí ni òun bí fún ọkọ òun bàbá pé bàbá dẹ̀ ti dàgbà wọ́n wà nínú ilé bàbá ti dàgbà wọ́n wà nínú ilé meanwhile kí àwọn tó kúrò ní ilé ìyẹn ọkọ ìyàwó àti ọ̀rẹ́ àwọn ti lọ ilé yẹ̀míwò tiwọn náà táwọn mọ̀ nìyẹn ti yẹ̀wò ló wá ní nǹkan kan ṣo ni wọ́n lè ṣe o pé tí wọ́n bá ti dé ibẹ̀ ńkọ́ tí wọ́n bá ti rí obìnrin yẹn tí wọ́n mọ̀ pé torí ohun tí wọ́n fi hàn òun ni pé wọ́n ti tó ṣẹ́ sára obìnrin yẹn kò lè rántí nǹkan kan ibi tó ti wá àti ibi tó ti ń lọ ní ọkọ ìyàwó náà mi mọ ohun tọ́ṣà ni wọ́n gbé fún wọn ló bá gbé wọ́n kú ṣe dà sí ní ara báyìí lóbìnrin yẹn bá ṣe gágágágá àfi wì ló bá fìdí wọn lẹ̀ pò kò pẹ́ tó máa gbójú sókè ó kàn tají sára wọn ni ló bá dárúkọ ọkọ ẹ̀ àárọ̀ ìyá ń ṣe bó ló mọ̀ ọ́ nísìn ló bá níbo lòun wà lọ́wọ́ ni ó wà nílùú báyìí o lọ́dọ̀ bàbá báyìí o wípé à ń kí ẹ látàárọ̀ ó sọ pé ò mọ̀ wá ó ní òbímọ sọ́dọ̀ wa wípé ọmọ kan ṣoṣo tó bí ló bí fún ọkọ ẹ̀ ní ibi bẹ̀yẹn òun ọkọ òun ní ibo láti ibo sí ibo ẹ bí gbogbo ẹ̀ ṣàṣe di yánpọn yánrin nìyẹn ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní fúnra rẹ̀ káwọ́ lérí ló bẹ̀rẹ̀ sí ní sunkún wípé òun lòun ṣe ra òun ìdí pé kọ́kọ́ òun dẹ̀ lè dúró sílé kó máa jó òun nìkan lòun fẹ́ rìn tó. ẹ̀yin tèmi o kí lẹ rí sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àbẹ́ẹ̀rí pé ó lágbára àmọ́ kí lẹ rí sí ẹ fi àwọn èrò yín gbogbo àti ohun gbogbo tí ẹ bá fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí ẹ fi wọ́n ránṣẹ́ sí wa lórí àwọn ìtàkùn wa gbogbo lórí ayélujára lórí Facebook, Instagram, TikTok àti Threads àti YouTube a wà gẹ́gẹ́ bí Nuwa Media Official tẹ́yìn náà bẹ́ẹ̀ ní àwọn ìrírí gbogbo tí ẹ fẹ́ ká bá yín gbé sí afẹ́fẹ́ ẹ fi wọ́n ránṣẹ́ sí wa lórí ímeèlì wa nuwamedia@gmail.com ẹ dẹ̀ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa àbí kí ẹ bá wa chat lórí WhatsApp a máa retí látọ̀dọ̀ yín. We'll see again very soon. Ìpàdé tún di ọjọ́ mi ọjọ́ re. Èmi náà ni tí ní tòótọ́ o. Àròdú ọmọ bàbá àwo tí ń ṣọ̀gá àwo ọmọ bàbá kan omi tútù ti jóni fàìfàì. Àlàáfíà o.